Ogun abẹ́lé orí ọgbọ̀n. Ọjọ́ burúkú lọ́jọ́ náà, lọ́jọ́ táwọn ọmọ ogun Ojukwu pa ẹgbẹ̀rún kan àwọn ọmọ ogun Nàìjíríà lẹ́ẹ̀kan. Kò sọ́mọ Ìgbò kan àti àwọn tí wọ́n wà lójú ogun ni o àti àwọn tí wọ́n jẹ́ aráàlú ni tí inú ẹ̀ dùn pé àwọn ọ̀tá àwọn ìyẹn àwọn ọmọ ogun Nàìjíríà wọ ìlú Oniṣa. Ìdí ni pé nǹkan aburú pátápátá gbà ló jẹ́ fún Biafra. Oniṣa ní ilé agbára fáwọn Ṣọja ibẹ̀ náà ní ibùjókòó ètò ọrọ̀ ajé ilẹ̀ Ìgbò ìgbà náà. Ọjà tó fẹ́rẹ̀ tóbi jù nígbà náà ní gbogbo Áfíríkà, ọjà Oniṣa yìí ni. Nítorí bí àwọn èèyàn ti ń gba ojú òfurufú wá sọ́jà yìí, bẹ́ẹ̀ náà ni wọ́n ń gba ojú omi. Ṣàṣà sí làwọn orílẹ̀-èdè Áfíríkà táwọn èèyàn wọn kì í wá ra ọjà níbẹ̀. Nítorí eléyìí, ibẹ̀ gan làwọn Ṣọja ti ń kó gbogbo ọta àti ìbọn tí wọ́n ń lò lójú ogun wọlé. Ibẹ̀ náà sì làwọn aráàlú ti ń ra oúnjẹ wọn gbogbo. Ọjà tí wọ́n gbójúlé, ọjà tí gbogbo ilẹ̀ Ìgbò pátá ń wá ná láti ra ohun tí wọ́n bá fẹ́ ni. Ìdí ẹ̀ ni ìdààmú ṣe bá gbogbo wọn nígbà táwọn ọmọ ogun Muritala sọ iná sọ́jà náà lẹ́ẹ̀kejì tí gbogbo àwọn aráàlú náà sì sá lọ pátá, ìyẹn àwọn tí wọn kò bá rí pa. Kìnní kan tó tún wá lé ni pé ìlú náà ní iléeṣẹ́ ahunṣọ kan ṣoṣo tó wà nílẹ̀ Ìgbò wà, ìyẹn Oniṣa Textile Mill. Iléeṣẹ́ tó ń ṣe aṣọ oríṣiríṣi nìyẹn fún gbogbo ilẹ̀ Ìgbò. Paríparí ẹ̀ sì ni pé iléeṣẹ́ náà ló ń ṣe aṣọ táwọn Ṣọja Biafra ń wọ̀. Ohun tí èyí túmọ̀ sí ni pé kò síbi tí àwọn Ṣọja Biafra yóò ti rí aṣọ tuntun mọ́ o, nítorí Oniṣa ti bọ́ lọ́wọ́ wọn. Bẹ́ẹ̀ àwọn ọmọ ogun Nàìjíríà ti wọ ìlú náà, kò sì sẹ́ni tó lè lé wọn jáde. Bí adìẹ dà mí lóògùn nù, èmi náà yóò fọ́ lẹ́yìn làwọn ọmọ ogun Biafra wọ̀nyí ṣe fáwọn ọmọ ogun Nàìjíríà. Ohun tí wọ́n sì ṣe fún wọn náà le, nítorí ó fẹ́rẹ̀ tó ẹgbẹ̀rún kan àwọn Ṣọja tí wọ́n pa nípakúpa sí abúlé kan tí wọ́n ń pè ní Abagana lọ́nà Oniṣa yìí lọ́jọ́ burúkú tí èṣù gbomi mu. Yàtọ̀ sí àwọn tí wọ́n pa yìí, ọta ìbọn, mọ́tò ogun àtàwọn èlò ìjagun tí wọ́n bàjẹ́ kò ṣeé fẹnu sọ. Nítorí àwọn mọ́tò tí wọ́n dáná sun náà pọ̀, tí wọ́n sì pa gbogbo àwọn tí wọ́n wà nínú àwọn mọ́tò ọ̀hún, tí àwọn tí wọ́n jóná kú nínú wọn sì fẹ́rẹ̀ pọ̀ ju àwọn tí wọ́n fìbọn pa lọ. Báyìí ni ọ̀rọ̀ náà ṣe jẹ́ gan. Nígbà táwọn Ṣọja Muritala ń lọ gba ìlú Oniṣa, tìbínú ni wọ́n ń bá lọ, eré lẹ́lẹ́ ni wọ́n sì ń sá lọ. Nígbà náà àwọn bíi ẹgbẹ̀rún 3 ó dín díẹ̀ ni wọ́n ń lọ. Bẹ́ẹ̀ bíi Ṣọja 4,000 ló wà lọ́wọ́ Muritala nìkan. Àwọn tí wọ́n kojú ogun náà ni wọ́n ń sáré lọ pẹ̀lú èlò ogun àti ìbọn àti ọta ìbọn àtàwọn mọ́tò tí yóò tó wọn láti lò fún ogun náà. Bí àwọn ti ń lọ nì, wọ́n fa àwọn Ṣọja tí wọ́n lé ní ẹgbẹ̀rún kan sílẹ̀ sí abúlé Abagana yìí. Wọ́n ní kí wọ́n dúró ti àwọn mọ́tò ńláńlá tí wọ́n fi kó ọta ìbọn, àwọn mọ́tò ìjagun bíi 10, àwọn mọ́tò àyìnbọn àtàwọn mọ́tò akọ́tàmì. Wọ́n ní wọn yóò máa bọ̀ wá bá àwọn nígbà tí àwọn bá ti gba ìlú Oniṣa tán. Ohun tí wọ́n ṣe èyí ni pé Abagana yìí ni wọ́n fi ṣe ibùdó ogun wọn. Ibẹ̀ ni gbogbo wọn wà, àwọn nìkan ni wọ́n wà ní abúlé náà. Ibẹ̀ náà ni wọ́n kó gbogbo èlò ogun wọn tí wọ́n fẹ́ lò ní gbogbo ilẹ̀ Ìgbò tí wọ́n bá dé sí. Gbogbo kìnní náà kò sì ṣeé gbérìn lẹ́ẹ̀kan. Mọ́tò bíi 40, àwọn mọ́tò ńláńlá tó jẹ́ ọta ìbọn nìkan ló kún inú wọn. Àwọn mọ́tò tí wọ́n fi ń pọnmi, àwọn tí wọ́n fi ń sáré ra nǹkan, àtàwọn katapila tí wọ́n fi ń tún bíríìjì ṣe lẹ́sẹ̀kẹsẹ̀ táwọn ọmọ Biafra bá ba bíríìjì kan jẹ́, tàbí tí wọ́n bá gbẹ́ kòtò ńlá sí ojú ọ̀nà. Ẹrù náà pọ̀, kì í ṣe kékeré. Abúlé náà ni wọ́n wá kó gbogbo ẹ̀ sí. Lẹ́yìn bí ọ̀sẹ̀ kan tí wọ́n ti gba ìlú Oniṣa, tí ẹsẹ̀ wọn ti ranlẹ̀ níbẹ̀, tí àwọn náà sì rí pé àwọn ti lé gbogbo àwọn ọmọ ogun Ojukwu jìnnà sílùú náà, tí wọn kò gbúròó wọn mọ́, nítorí àwọn náà mọ̀ pé àwọn ti ṣe wọ́n léṣe. Muritala pinnu pé kí wọ́n máa kó àwọn ẹrù àwọn tó bá wà ní Abagana bọ̀, kí àwọn Ṣọja bíi ẹgbẹ̀rún kan tó kù níbẹ̀ sì máa bọ̀ pẹ̀lú wọn. Yàtọ̀ sí àwọn díẹ̀ kan tí wọn yóò kàn fi sílẹ̀ níbẹ̀ láti máa ṣọ́ ìlú náà, bóyá àwọn ọmọ ogun Ojukwu kan lè gba ọ̀nà ẹ̀yìn yọ kí wọ́n lè tètè lé wọn padà, tàbí kí wọ́n sáré ránṣẹ́ sí àwọn. Ó ní àwọn ọmọ ogun bíi ẹgbẹ̀rún náà bá bẹ̀rẹ̀ sí múra. Wọ́n fẹ́ lọ bá àwọn Muritala ní ìlú Oniṣa. Ohun táwọn ò mọ̀ ni pé àwọn ọmọ ogun Ojukwu kan kò fẹ́ gbà pé àwọn ọmọ Muritala ṣe bẹ́ẹ̀ gba ìlú Oniṣa, àti pé bí wọ́n bá tilẹ̀ gba ìlú náà,
àwọn yóò lé wọn kúrò níbẹ̀ láìpẹ́ jọjọ. ọ̀nà kan ṣoṣo tí wọ́n sì lè fi lé wọn kúrò ní kí wọ́n rí i wípé àwọn kò jẹ́ kí ọta ìbọn àti èèlò ogun míì tún dé ọwọ́ àwọn ọmọ ogun Nàìjíríà wọ̀nyí mọ́. wọ́n fẹ́ kí wọ́n wà ní ìlú Oniṣa kí gbogbo ọta ìbọn àti èèlò ogun ọwọ́ wọn tán kí àwọn sì lè jálù wọ́n lójijì kí àwọn pa wọ́n bí ejò àìjẹ. ohun táwọn ti múra ẹ̀ sílẹ̀ nìyẹn o. ṣùgbọ́n Murtala àtàwọn ọmọ ogun ẹ̀ kò mọ̀. wọ́n ní káwọn sójà bíi ẹgbẹ̀rún kan náà máa bọ̀ kíákíá. wọ́n kò mọ̀ pé àwọn ọmọ ogun Ojukwu ti dènà de àwọn. ní ọjọ́ 21 oṣù kẹta ọdún 1968 àwọn ọmọ ogun Nàìjíríà yìí fi abúlé Abagana sílẹ̀. wọ́n lọ sílùú Oniṣa lẹ́lẹ́. kò sẹ́ni tó rí wọn tí ẹ̀rù kò ní bà nítorí ohun tó ń kọjá lọ náà kò ṣeé dúró wò rárá ni. mọ́tò 16 ló tò tẹ̀lé ara wọn lẹ́ẹ̀kan. gbogbo mọ́tò yìí làwọn sójà kún inú wọn fọ́fọ́fọ́. àwọn míín sì wà níbẹ̀ tó ṣe pé kìdá ọta ìbọn ni wọ́n kó. bẹ́ẹ̀ ni àwọn míín wà nínú wọn tó jẹ́ oúnjẹ oríṣiríṣi ló wà níbẹ̀. mọ́tò ayìnbọ́ǹbù kan ló ṣáájú tó sì ń rọ́ àgbá bọ̀ bí wọ́n ṣe ń lọ. bẹ́ẹ̀ làwọn mọ́tò ayìnbọn bíi 3 míín tẹ̀lé kó tó wá kun àwọn mọ́tò akọ́tàmì àtàwọn tí wọ́n kó àwọn jagunjagun. aago 4 ìrọ̀lẹ́ ni wọ́n gbéra lọ́jọ́ náà ó di ọ̀nà Oniṣa. kò sì sí ọmọ ogun Ojukwu tó rí wọn tí kò fẹsẹ̀ fẹ́. ṣùgbọ́n nígbà tí àwọn ọmọ ogun Nàìjíríà náà dé ìkóríta Ìfìtè sí Ùpò, ìyẹn níbi tí ọ̀nà kan ti lọ sí Ìfìtè tí ìkan lọ sí Ùpò, wàhálà ṣẹlẹ̀ lákọ̀tún. ìkóríta mẹ́ta yìí ń làwọn ọmọ ogun Ojukwu ti ń dúró dè wọ́n. ṣùgbọ́n àwọn ọmọ ogun Nàìjíríà náà kò mọ̀ pé àwọn ọmọ Biafra wà nínú igbó níbẹ̀ tí wọ́n sá pamọ́. olórí àwọn ọmọ ogun Biafra yìí ọ̀gágun Uchendu fi ọgbọ́n ṣe é. ó dúró ó sì kìlọ̀ fáwọn ọmọ ogun ẹ̀ pé wọn kò gbọdọ̀ jáde. àṣé ohun tó fẹ́ ṣe wà nínú ẹ̀. àwọn ọmọ ogun ẹ̀ rò pé ó fẹ́ káwọn sá lọ ni. ohun tí Uchendu ṣe ni pé ó jẹ́ kí mọ́tò ayìnbọ́ǹbù àti mọ́tò ayìnbọn àti mọ́tò akọ́tàmì yìí kọjá. bí wọ́n ti kọjá tán tó sì ti mọ̀ pé wọn kò lè yí padà bìrí nítorí wọ́n ti tóbi jù. bẹ́ẹ̀ ni ọ̀nà tó rò kan báyìí lọ́nà náà tí wọ́n ń gbà. ó pàṣẹ pé káwọn ọmọ ogun Biafra náà bẹ́ jáde. ń làwọn bá bẹ́ jáde gìjà ni wọ́n bá bẹ̀rẹ̀ sí rọ̀jò ìbọn. ọ̀kan nínú àwọn mọ́tò ńlá tó ń lọ náà gbìyànjú láti yí padà. níṣẹ́ ni ìyẹn há sójú ọ̀nà ló bá dí ọ̀nà pẹpẹ mọ́ àwọn mọ́tò tó kù. kò sẹ́ni tó lè lọ síwájú kò sẹ́ni tó lè lọ sẹ́yìn. dààmúdàbò sì bá àwọn ọmọ ogun Nàìjíríà náà kékeré kọ́ rárá. àwọn ọmọ ogun Biafra sọ iná sí mọ́tò tó há sáàrin ọ̀nà yẹn nìyẹn bá gbiná. wọn kò dúró bẹ́ẹ̀ kíá báyìí ni wọ́n ti yí gbogbo àwọn mọ́tò tó kó àwọn sójà po. wọn kò jẹ́ káwọn sójà Nàìjíríà tó wà nínú mọ́tò náà lè bọ́ sílẹ̀. bẹ́ẹ̀ ni wọ́n ń sọná sí wọn. àwọn sójà tí wọ́n rí bí bọ́ sílẹ̀ kò níbọn. inú àwọn mọ́tò tí ìbọn sì wà àwọn ọmọ ogun Biafra yìí ti yí ibẹ̀ po. wọ́n wà níwájú àti lẹ́yìn mọ́tò náà. kò sọ́mọ Nàìjíríà kan tó lè súnmọ́ ibẹ̀ rárá. bẹ́ẹ̀ ni wọ́n bẹ̀rẹ̀ sí pa àwọn sójà Nàìjíríà wọ̀nyí. wọ́n ń yìnbọn fún wọn bí wọ́n bá ti rí wọn. àwọn sójà Nàìjíríà yìí pàápàá kò lè múra ìjà. àwọn tó bá jàjàrí bí bọ́ sílẹ̀ eré burúkú ni wọ́n ń sá lọ. ibi tí wọ́n bá ti ṣe ń sá lọ náà làwọn ọmọ ogun Ojukwu ti ń gbébọn fún wọn. láàárín wákàtí kan péré gbogbo àwọn ọmọ ogun Nàìjíríà tó wà nínú mọ́tò náà làwọn sójà Biafra yìí ti pa. àfi àwọn tí wọ́n bá rí ibi sá lọ nìkan. ṣùgbọ́n àwọn tí wọ́n rí ibi sá lọ kò tó nǹkan nínú àwọn tí wọ́n pa. àwọn tí wọ́n sì fìbọn pápápá kò tó àwọn tí wọ́n jóná kú mọ́ inú mọ́tò tó kó wọn. nígbàrà tí gbogbo wọn ti kú báyìí kídá àwọn ọmọ Biafra ló kù. ni wọ́n bá bẹ̀rẹ̀ sí pa iná tí wọ́n ti dá tẹ́lẹ̀. wọn kò fẹ́ káwọn mọ́tò tó kó ọta ìbọn náà jóná tán. lásìkò náà mọ́tò ńlá 5 péré ló sì jóná. iná náà kò sì tíì dé ibi táwọn tó kó ọta ìbọn wà. kò pẹ́ rárá tí wọ́n fi rí iná náà pa. òun ni wọ́n bá bẹ̀rẹ̀ sí gbé àwọn mọ́tò tí ọta ìbọn wà nínú rẹ̀ àti àwọn ọta inú wọn. àwọn mọ́tò ayìnbọn àti àwọn mọ́tò ayìnbọ́ǹbù tí wọ́n ṣáájú kí wàhálà tó ṣẹlẹ̀ kó ṣopo dúró. nígbà tí wọ́n ti rí i pé iná ti dáhùn lẹ́yìn níṣe ni àwọn sá lọ ní tiwọn. ọ̀nà Oniṣa ni wọ́n kọrí sí. wọn kò sì dúró wo ohun tó ń ṣẹlẹ̀ lẹ́yìn. wọ́n kàn ń gbọ́ pàlàpàpàpà ìbọn tó ń dún ni. àwọn lọ ní tiwọn. àwọn ọmọ ogun Nàìjíríà díẹ̀ tí wọ́n kù ní Abagana àtàwọn tí wọ́n rí ibi sá lọ bá wọn sáré gbé ogun dìde. wọ́n ń sáré bọ̀ lójú ọ̀nà níbi táwọn ọmọ Biafra wà. wọ́n fẹ́ wá lé wọn kúrò kí wọ́n sì dá sẹ̀ríà gidi fún wọn. ṣùgbọ́n agbára ti kún agbára àwọn ọmọ ogun Biafra. ọta ìbọn ti wà lọ́wọ́ wọn. ìbọn ńláńlá wà lọ́wọ́ wọn. bẹ́ẹ̀ sì ni ọkọ̀ oríṣiríṣi ti ń jagun.
wọn kò sì ṣe dúró wò bẹ́ẹ̀ mọ́. Gbogbo bí àwọn ọmọ ogun Nàìjíríà yìí ti ń yìnbọn ni wọ́n ń dá wọn lóhùn, gbogbo bí wọ́n ti ń ṣe ń ju bọ́ǹbù ni wọ́n ń dá a padà fún wọn. Nígbà tí ogun náà sì le tán, àwọn ọmọ ogun Ojukwu yìí kúkú dojú ìjà kọ àwọn ọmọ Nàìjíríà. Ṣé wọ́n ti mọ̀ pé wọn kò pọ̀ mọ́, wọn kò sì ní lè ṣe nǹkan kan? Fún bí wákàtí kan ni wọ́n fi jọ dojúkọ ara wọn, tí wọ́n sì ń rọ̀jò ìbọn. Kò sì sẹ́ni tí wọ́n bí dáadáa tí yóò láàrin ìbọn náà kọjá, àfi ẹni tí wọn yóò bá sìnkú ẹ̀ sáàrin igbó kìjikìji. Nígbà tí yóò fi di wákàtí kan, àwọn ọmọ ogun Nàìjíríà fẹ̀yìn rìn, apá àwọn kò ká kinní ọ̀hún jàre. Ìgbà tí wọ́n ti lé àwọn ọmọ ogun Nàìjíríà lọ yìí ni ọkọ̀ àwọn ọmọ ogun Biafra yìí tó wá balẹ̀ dáadáa. Wọ́n mọ̀ pé bí àwọn èèyàn náà yóò bá tiẹ̀ tún bá àwọn jagun kì í ṣe láàrin ọ̀sẹ̀ kan mọ́. Nítorí bẹ́ẹ̀ ni wọ́n ṣe farabalẹ̀, wọ́n sì kó gbogbo àwọn ọta ìbọn àti mọ́tò àti èlò ìjagun gbogbo, wọ́n sì wá gbogbo ẹ̀ kúrò ní àárín ọ̀nà níbẹ̀. Wọ́n gbé lọ sí ibùdó àwọn ọmọ ogun 11 Division ní Ọ̀bà. Ọjọ́ náà sì jẹ́ ọjọ́ ayọ̀ fáwọn ọmọ ogun Biafra gbogbo. Kò lè ṣe kó má rí bẹ́ẹ̀, nítorí àwọn èlò ìjagun tí wọ́n rí kó náà tó èyí tí gbogbo Biafra lè lò fún odidi oṣù méjì gbáko. Àwọn sì ti mọ̀ pé bí àwọn bá ní irú èlò ìjagun bẹ́ẹ̀, àwọn yóò ṣẹ́gun Nàìjíríà dandan. Ṣùgbọ́n pẹ̀lú gbogbo ẹ̀ náà o, kò sẹ́ni tí yóò lé Murtala kúrò lónìṣà. Oko etílé ni obìnrin lè roni. Oníṣà níbẹ̀ ló jókòó sí tó ti ń pàṣẹ, tó sì ń ṣètò bí àwọn yóò ṣe gba àwọn ilẹ̀ Ìgbò tó kù. Nítorí bí wọ́n ti ṣe gba ìlú Oníṣà ni, gbogbo èèyàn rò pé ogun Biafra náà ti fìdí jálẹ̀ ni. Àwọn ìlú tó kù ni kí wọ́n gbà kíákíá. Nígbà náà ni Benjamin Adékúnlé kó àwọn ọmọ ogun tiẹ̀. Ìyẹn Adékúnlé tí wọ́n ń pè ní ọmọ ìyá àjẹ́ lójú ogun, òun náà ń bọ̀ lọ́nà Abakaliki àti Pọ́tà. Ó ní wàhálà míì bá ṣẹlẹ̀ nígbò Biafra, jìnnìjìnnì ńlá sì ṣẹlẹ̀ láàrin àwọn ọmọ ogun Ojukwu. Ṣé ẹ rí bí ogun bá ń lọ báyìí, ìyẹn níbi gbogbo tí wọ́n bá ti ń jagun, kìnní kan ló kọ́kọ́ máa ń sọnù níbẹ̀. Ìyẹn náà ní òótọ́. Kò sí aráàlú kan tí yóò gbọ́ òótọ́ ọ̀rọ̀ mọ́. Kódà àwọn sọ́jà tí wọ́n ń jagun kò ní mọ ohun tó ń lọ. Bí ẹ bá yíjú sí apá ọ̀tún, irọ́ àti ariwo lásán ni. Bí ẹ yíjú sí apá òsì, àhesọ lásán àti ọ̀rọ̀ tí kò ṣẹlẹ̀ rárá lẹ ó máa gbọ́. Olórí ogun tí wọ́n pa àwọn èèyàn ẹ̀ lójú ogun ni yóò kọ́kọ́ fò jáde pẹ̀rẹ̀pẹ̀ bí àgbébọ̀ adìyẹ tí àṣà fẹ́ gbé ọmọ ẹ̀, tí yóò sì máa pariwo pé ọwọ́ àwọn ti ba àwọn ọ̀tá àwọn ti fẹ̀yìn wọn janlẹ̀ pátá, kò sóhun tí wọ́n tún lè ṣe mọ́ o. Bí ọ̀rọ̀ ogun ti ń rí náà nìyẹn. Kò sì yàtọ̀ ní Nàìjíríà lásìkò ogun abẹ́lé tí wọ́n jà yìí. Nígbà tí ogun náà kọ́kọ́ bẹ̀rẹ̀, ọ̀rọ̀ tí Yakubu Gowon tí í ṣe olórí Nàìjíríà nígbà náà sọ ni pé oṣù 6 péré làwọn yóò fi jagun náà. Ó fi dá gbogbo èèyàn lójú pé tó bá di ọjọ́ 21 oṣù kẹta ọdún 1968, àwọn yóò ti yanjú ogun náà pátápátá. Ojukwu àti àwọn ọlọ̀tẹ̀ rẹ̀ yóò sì ti sá lọ tí kò ní sí ẹni tí yóò gbúrò wọn mọ́, àfi bí wọ́n bá forí balẹ̀ fún ìjọba àpapọ̀ nìkan. Ṣùgbọ́n nígbà tí oṣù kẹta ọdún 1968 náà fẹ́ parí, tó jẹ́ pé kàkà kí ewé àgbọn dẹ̀ kókó ló le, tí ogun náà kò sì tí ì múra láti yanjú rárá, Gowon jáde padà. Ó ní àwọn oníròyìn ni wọ́n ṣi ọ̀rọ̀ tí òun sọ gbé nígbà náà. Ó ní gẹ́gẹ́ bí olórí ogun, òun kàn lè mọ ìgbà tí ogun náà yóò bẹ̀rẹ̀ ni, òun kò lè sọ pàtó ìgbà tí ogun náà yóò parí. Lọ́jọ́ táwọn ọmọ ogun Murtala ya wọ ìlú Oníṣà, lẹ́yìn tí wọ́n ti gbà á tán tí wọ́n sì kéde rẹ̀ fún gbogbo ayé, Yakubu Gowon jáde. Òun náà sọ̀rọ̀ fún gbogbo ìlú pé ibi tí ogun parí sí làwọn dé yìí o. Àwọn ti kọ́ Biafra lẹ́yìn. Eegun ẹ̀yìn Ojukwu ti dá pátápátá. Kò síbì kan tí yóò gbà mọ́ tí ọwọ́ kò ní tó, àfi kó sọ̀rẹ́ńdà. Lọ́jọ́ yìí kan náà gan ni Ojukwu fúnra ẹ̀ kéde. Ojukwu tí ṣe olórí ogun Biafra, òun náà bá gbogbo ìlú sọ̀rọ̀ ládùúgbò tiẹ̀. Ó láwọn ti rí àwọn ọmọ ogun Nàìjíríà ká mọ́ ibi tí kò dáa o. Ibi táwọn sì ká wọn mọ́ náà níṣe làwọn dá wọn ní eegun ẹ̀yìn pátápátá. Àwọn ti kán Gowon lẹ́yìn. Kò sí bí yóò ti ṣe ọ̀rọ̀ ayé ẹ̀ sí mọ́, àfi kó jẹ́ kí Biafra máa bá tiwọn lọ. Èdè kan náà làwọn méjèèjì lò, ọ̀rọ̀ kan náà ni wọ́n sọ, ọjọ́ kan náà ni wọ́n sì sọ. Nínú oṣù kẹrin ọdún 1968 ni. Bí àwọn méjèèjì ti ń pariwo yìí, ariwo àti irọ́ ti Ojukwu àtàwọn Biafra ju ti ìjọba àpapọ̀ lọ. Rédíò burúkú kan wà tí wọ́n ń pè ní rédíò Biafra. Ọlọ́run nìkan ló mọ bí wọ́n ti ṣe rédíò náà tó ṣe pé ó jáyé ó já ọ̀run ni. Kò síbi tí ẹ wà tí ẹ kò ní gbọ́. Gbogbo bí Nàìjíríà ti gbìyànjú láti rí i pé rédíò náà kò dé apá ilẹ̀ Yorùbá àti agbègbè tó kù, irọ́ gbu ni o.
kò síbi tí rédíò náà kì í dé, bẹ́ẹ̀ ni kò síbi tí wọn kò ti ń gbọ́. Yàtọ̀ sí Nàìjíríà, wọ́n tún máa ń gbọ́ rédíò náà ní àwọn orílẹ̀-èdè tó yí wa po. Ohun tó fà á nìyí tó ṣe pé nígbà táwọn ọmọ ogun Biafra yìí pa àwọn ọmọ ogun Murtala tó ń bọ̀ lọ́nà Oniṣa tí wọ́n pa bí 1000 kan, àwọn ọmọ ogun náà ìkéde tí wọ́n ṣe fún gbogbo ayé ni pé àwọn ti kápá Nàìjíríà báyìí o. Gbogbo àwọn sọ́jà arógun má sá tí wọ́n gbójúlé làwọn ti pa sọ́nà Oniṣa lábúlé Abágànà. Wọ́n ní ogun ẹgbẹ̀rún àwọn sọ́jà láwọn pa lẹ́ẹ̀kan. Ó sì dájú pé àwọn sọ́jà Nàìjíríà náà kò ní gbérí mọ́ nítorí àwọn tó kù ti sá lọ. Ṣùgbọ́n gbogbo àwọn tí wọ́n bá wà nílẹ̀ Biafra làwọn yóò mú pátápátá. Ojukwu sọ pé kí gbogbo ayé wá bá àwọn yọ, àwọn ti ṣẹ́gun o. Bó ti ń sọ báyìí ní orílẹ̀-èdè kan tí wọ́n ń pè ní Tanzania jáde síta. Ó sì kéde fún gbogbo àgbáyé pé lẹ́yìn tí òun àtàwọn ìgbìmọ̀ òun ti fikùn lukùn tí àwọn ti jíròrò, àwọn rí i pé kò sí ohun míì tó yẹ àwọn àti àwọn orílẹ̀-èdè Áfíríkà gbogbo jù láti gbà pé Biafra kì í ṣe ara Nàìjíríà mọ́, orílẹ̀-èdè tó dá dúró fúnra ẹ̀ ni. Nítorí bẹ́ẹ̀, àwọn ní tàwọn o, ìyẹn orílẹ̀-èdè Tanzania ti fọwọ́ sí Biafra. Àwọn ti gbà wọ́n gẹ́gẹ́ bí orílẹ̀-èdè tí àwọn yóò jọ máa ṣe papọ̀. Gbogbo ìrànlọ́wọ́ tí àwọn bá sì ní làwọn yóò ṣe fún wọn. Ọ̀rọ̀ náà jọ àwọn olórí ogun àti olórí ìjọba Nàìjíríà lára. Ó bá wọn lójijì, bẹ́ẹ̀ ló sì ṣẹ̀rù bà wọ́n gidigidi. Ohun burúkú gbáà ni bí Tanzania bá fi lè sọ pé àwọn faramọ́ Biafra, orílẹ̀-èdè míì yóò tún sọ bẹ́ẹ̀ láìpẹ́. Eléyìí yóò sì dojú ogun náà rú nítorí kò lè pẹ́ kò lè jìnnà tí gbogbo àgbáyé yóò fi máa sọ fún Nàìjíríà pé kí wọ́n fi Biafra lọ́rùn sílẹ̀ kí wọ́n máa ṣe ayé wọn. Bí èyí bá sì ti rí bẹ́ẹ̀, àwọn Ìgbò bọ́ lọ́wọ́ Nàìjíríà nìyẹn. Ọ̀rọ̀ náà yóò sì mú oríṣiríṣi ìnira dání. Ohun tó jẹ́ kọ̀rọ̀ Tanzania ká Nàìjíríà lára rèé tí Gowon sì bínú pẹ̀lú àwọn tí wọ́n jọ ń ṣèjọba. Àwọn náà kọ̀yìn sí Tanzania, wọ́n ní àwọn kò fẹ́ rí aṣojú wọn ní Nàìjíríà mọ́ rárá. Ṣùgbọ́n ohun tí Gowon ń bẹ̀rù gan náà ló ti ṣẹlẹ̀ yẹn. Bẹ́ẹ̀ ohun tí Ojukwu ń fẹ́ ní tirẹ̀ gan nìyẹn. Ọjọ́ 13 oṣù kẹrin ọdún 1968 ní eléyìí ṣẹlẹ̀ ní gẹ́rẹ́ táwọn Murtala gbàlú Oniṣa. Kò sì pẹ́ rárá sí ọjọ́ táwọn ọmọ ogun Ojukwu dènà dé àwọn ọmọ ogun Nàìjíríà tí wọ́n sì pa púpọ̀ nínú wọn. Kò ju oṣù kan lẹ́yìn ìyẹn ní orílẹ̀-èdè Gabon kéde pé àwọn pàápàá ti gbà pé orílẹ̀-èdè ńlá kan ní Biafra. Biafra kò sì sí lábẹ́ Nàìjíríà. Kí Nàìjíríà yé dààmú ara rẹ̀ kí wọ́n fi Ojukwu àti Biafra lọ́rùn sílẹ̀ kí wọ́n ṣe ayé wọn. Ọjọ́ 9 oṣù karùn-ún ọdún 1968 ní orílẹ̀-èdè Gabon gbà pé Biafra orílẹ̀-èdè kan ni tí wọ́n sì gbà á wọlé. Ìdí Nàìjíríà tún domi bí wọ́n ti ṣe ń pariwo eléyìí ní Biafra tí Ojukwu rẹ́rìn-ín tó mu ọtí wáìnì nílé ìjọba ní Umuahia pé ọwọ́ tẹ Gowon wàyí. Bẹ́ẹ̀ ni Gowon ń balajẹ́ lẹ́kọ̀ọ́ pé ọ̀nà wo lòun wá fẹ́ gbà báyìí tí ọwọ́ òun yóò fi tẹ Ojukwu. Nítorí ohun tí eléyìí túmọ̀ sí ni pé ó di orílẹ̀-èdè méjì báyìí tó ti wà lẹ́yìn Ojukwu. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ Nàìjíríà ti rò pé àwọn ti há Ojukwu mọ́ àti pé kò síbi tí yóò bá jáde. Nígbà tó ṣe pé kò lè rí ohun ìjà kankan kó wọlé tí òun fúnra rẹ̀ kò sì ní lè jáde lọ sórílẹ̀-èdè kan láti bá wọn sọ̀rọ̀ lọ́hùn-ún tàbí kó bẹ̀ wọ́n pé kí wọ́n ran òun lọ́wọ́. Kò lè pẹ́ rárá táwọn yóò fi mú un balẹ̀. Ṣùgbọ́n ní báyìí Ojukwu ti lè lọ sí Tanzania, bẹ́ẹ̀ ló lè rí ìrànlọ́wọ́ láti bẹ̀. Kíní náà ò dáa fún Nàìjíríà ò jàre. Èyí tó wá bà Nàìjíríà lẹ́rù jù ni pé ọjọ́ keje tí Gabon sọ pé òun gba ti Biafra yìí, ìkéde ńlá míì tún jáde láti Ivory Coast pé ìjọba orílẹ̀-èdè náà ti gba Biafra gẹ́gẹ́ bí orílẹ̀-èdè tuntun àti orílẹ̀-èdè alọ́jọṣe tí àwọn lè jọ máa ṣe pọ̀ tí àwọn yóò sì máa ran ara àwọn lọ́wọ́. Wọ́n ní ẹni tó bá bá wọn jagun bí ìgbà tó ń bá àwọn náà jagun ni o, nítorí ọ̀rẹ́ àwọn ni Biafra ṣe. Ọ̀rọ̀ náà gbé jẹbẹtẹ lé Nàìjíríà lọ́wọ́ nítorí wọn kò rò pé Ivory Coast yóò fi ọjọ́ kan báyìí rò ó láti já Nàìjíríà sílẹ̀. Ohun tó sì ń ṣẹlẹ̀ kò yé wọn rárá. Bẹ́ẹ̀ kò sóhun kan tó ń ṣẹlẹ̀ ju pé rédíò Biafra ń pariwo ohun tí kò ṣẹlẹ̀ lójú ogun lọ. Bí wọ́n ti ń kéde fáyé gbọ́ pé ọwọ́ àwọn ti ń tẹ Nàìjíríà, àwọn ti ń mú wọn balẹ̀. Bẹ́ẹ̀ ni àwọn èèyàn tí wọ́n ń gbọ́ ìkéde náà ń gbà wọ́n gbọ́. Wọn kò sì fẹ́ káwọn di ọ̀tá orílẹ̀-èdè tuntun náà. Wọ́n mọ̀ pé níbẹ̀ ni agbára Nàìjíríà wà, nítorí níbẹ̀ ni epo bẹntiróòlù ti ń jáde. Ohun tí Ojukwu pàápàá fi ń tún àwọn èèyàn jẹ nìyẹn. Kì í sọ fún wọn pé àwọn ẹ̀yà míì ni wọ́n ní epo bẹntiróòlù.
ohun tó ń sọ ni pé orí ilẹ̀ àwọn ni epo bẹntiróòlù tí Nàìjíríà fi ń ṣakọ́ wà. Bí ogun náà bá sì parí, wọn yóò máa ta epo àwọn síbi tí àwọn bá fẹ́ ni. Níbí yìí ni ọ̀pọ̀ àwọn orílẹ̀-èdè àgbáyé kì í ti mọ èyí tí wọn yóò ṣe mọ́. Ṣé ọ̀pọ̀ àwọn ilẹ̀ yìí ni wọ́n máa ń gbowó lọ́wọ́ Nàìjíríà? Àwọn míì sì mọ̀ pé igi tó ń so owó jùlọ fún Nàìjíríà epo bẹntiróòlù ni. Yàtọ̀ síbẹ̀, ìròyìn ń jáde pé kò lè pẹ́ kò lè jìnnà tí Nàìjíríà yóò fi di ọ̀kan nínú àwọn orílẹ̀-èdè tí epo bẹntiróòlù ẹ̀ pọ̀ jùlọ lágbàáyé. Pẹ̀lú irú àwọn ọjọ́ iwájú tó dáa bẹ́ẹ̀ fún Biafra, nígbà tó ṣe pé ibẹ̀ ni wọ́n sọ pé wọ́n ti ń wa epo, ọ̀pọ̀ àwọn orílẹ̀-èdè Áfíríkà ni wọ́n fẹ́ sáré di ọ̀rẹ́ wọn kí wọ́n sì máa bá wọn ṣe kó tó di pé ìjọba orílẹ̀-èdè wọn dé ọwọ́ wọn. Wọ́n fẹ́ sọ fún Ojukwu pé ìgbà ìpọ́njú là á mọ̀ rẹ́. Wọ́n fẹ́ kó rí àwọn bí ẹni tó dúró tì í nígbà tí nǹkan le fún un. Ṣùgbọ́n kì í ṣe ìyẹn ló jẹ́ káwọn míì fẹ́ ran Biafra lọ́wọ́. Ìkéde burúkú míì wà tí rédíò Biafra tún ń ṣe. Bí wọ́n bá jagun níbì kan, kódà bó jẹ́ àwọn ọmọ ogun Nàìjíríà ni wọ́n ṣẹ́gun níbẹ̀, àwọn rédíò yìí yóò máa ké tantan. Wọn yóò máa pariwo pé nígbà tí ọwọ́ àwọn ọmọ Biafra tẹ àwọn sọ́jà Nàìjíríà tí wọ́n sì lé wọn dànù lẹ́yìn tí wọ́n ti pa púpọ̀ nínú wọn tán, àwọn tó kù nínú wọn tí wọ́n ń sá lọ ti ya wọ àárín ìlú o. Wọ́n sì ń pa àwọn aráàlú tí wọn kì í ṣe sọ́jà. Wọ́n ń pa ọkùnrin, wọ́n ń pa obìnrin. Èyí tó sì burú jù ní tàwọn ọmọdé tí wọ́n ń pa láì ṣe kinní kan fún wọn ju pé wọ́n jẹ́ ọmọ Biafra lọ. Eléyìí lòdì sí òfin àti ìlànà ogun jíjà. Kò sí bí ogun ti lè burú tó táwọn jagunjagun yóò máa pa obìnrin tàbí tí wọn yóò máa pa àwọn ọmọdé. Wọn kò sì gbọ́dọ̀ súnmọ́ ibi tí obìnrin tó lóyún bá wà. Ẹ̀yìn ìlú ni wọ́n sì ti ń ṣe gbogbo nǹkan tí wọ́n bá fẹ́ ṣe. Ẹ̀yìn ìlú ni wọ́n sì ti gbọ́dọ̀ máa jagun wọn títí tí wọn yóò fi kápá ara wọn tàbí tí ẹnìkan yóò sá fún ẹnìkan. Nígbà táwọn èèyàn ń gbọ́ lórí rédíò Biafra pé àwọn sọ́jà Nàìjíríà ń pa àwọn ọmọ ọwọ́, wọ́n ń pa àwọn aláboyún àtàwọn arúgbó tí wọn kò sí lójú ogun rárá, ìlú bẹ̀rẹ̀ sí bí àwọn orílẹ̀-èdè gbogbo, ọ̀pọ̀lọpọ̀ wọn sì múra láti wà lẹ́yìn Ojukwu. Ọkùnrin tó jẹ́ olórí rédíò yìí tó sì wà nídìí gbogbo ariwo tí wọ́n ń pa yìí ni wọ́n ń pè ní Uche Chukwumereje. Ọkùnrin náà sì fi ìgbà kan jẹ́ aṣòfin nílé ìgbìmọ̀ aṣòfin àgbà nílẹ̀ wa láìpẹ́ yìí rárá. Ṣùgbọ́n nígbà náà tí ojú ogun le, Chukwumereje ló wà nídìí rédíò tó ń pariwo ọ̀pọ̀ ọ̀rọ̀ tí wọ́n sì ń sọ jáde, irọ́ burúkú gbáà ni. Òun náà ló sì ń kọ ọ̀pọ̀lọpọ̀ ohun tí Ojukwu pàápàá bá ń kéde ẹ̀ jáde fún un. Bẹ́ẹ̀ gbogbo bí wọ́n ṣe ń pariwo yìí o, àwọn ọmọ ogun Nàìjíríà ń bá wọn pò ó ní kò ṣẹkùṣẹ. Ìjà náà ti kúrò ní ìjà kékeré, ó ti di ìjà ńlá nítorí Gowon ti pàṣẹ pé kí wọ́n lọ gba ìlú Port Harcourt lọ́wọ́ àwọn Biafra kí wọ́n sì gba gbogbo Niger Delta tí wọ́n ti ń wa epo lọ́wọ́ wọn. Níbi tí Benjamin Adékúnlé wà nìyẹn, níbẹ̀ sì ni lálàá ti fẹ́ lù. Àwọn ọmọ ogun Nàìjíríà kan ti gbéra, wọ́n kọlù bíríìjì Ẹ̀há Amúfù, wọ́n sì lé àwọn ọmọ ogun Biafra tó wà níbẹ̀ kúrò bí ẹni tó ń ṣeré. Bí wọ́n ti gbà á tán ni wọ́n kọrí sọ́nà Nkalagu nílé iṣẹ́ sìmẹ́ǹtì tó wà níbẹ̀. Nígbà tí wọn yóò sì débẹ̀, àárẹ̀ ti mú àwọn ọmọ ogun Ojukwu tó wà níbẹ̀. Eré lẹ́lẹ́ bí ìgbà tí ẹran gbọ́fà ni wọ́n ń sá lọ. Àwọn tí wọ́n sì láyà díẹ̀ tí wọ́n dúró kò tó wákàtí 4 tí wọ́n fi ju àwà sílẹ̀ nígbà tí iná ọ̀bọ ń dáhùn lákọlákọ láti ọwọ́ àwọn ọmọ ogun Nàìjíríà tí wọ́n ká wọn mọ́bẹ̀. Lẹ́yìn tí wọ́n gba Nkalagu ni wọ́n múra ìrìn, wọ́n sì yìnbọn títí tí wọ́n fi já sí ìkóríta 4 níbi tí ọ̀nà ti lọ sí Ẹ̀há, tí ìkan lọ sí Amúfù, tí ọ̀kan lọ sí Enugu, tí òmíì sì lọ sí Abakaliki. Àwọn ọmọ ogun Nàìjíríà yìí ti mọ ibi tí wọ́n lọ. Abakaliki ni wọ́n fẹ́ gbà lọ́wọ́ àwọn ọmọ ogun Ojukwu ni wọ́n bá bẹ̀rẹ̀ sí lọ ṣàṣàṣà. Wọ́n rìn títí tí wọ́n fi dé ẹnu bíríìjì Èsìlò, bíríìjì tí wọ́n yóò kàn kí wọ́n tó yọ sí Abakaliki. Níbẹ̀ ni wàhálà míì ti dé. Ọjọ́ burúkú sí lọ́jọ́ náà tí àwọn ọmọ ogun Nàìjíríà àtàwọn ọmọ Biafra kò rí ìbọn lò, tí wọ́n wá yọ owó ẹ̀ṣẹ́ síra wọn lójú ogun, tí wọ́n sì ń gbá ara wọn ní búlò lójú ogun níbẹ̀. Ọjọ́ ńlá kan lọ́jọ́ ọ̀hún o. Ẹ tún máa pàdé wa láìpẹ́. Ọláìwọlá Alága ló ń tú pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ogun abẹ́lé yìí fún bùdó àgbáyé fún àṣà àti ṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásítì Ìbàdàn. A kú dédé àkókò yìí o.